Pastor Kasala ṣàánú mi. Ṣé rí ogun tèmi ogun fake life ni. Pastor Kasala ṣé rí gbogbo ilé ìtẹ́rí. BBN ni. Ẹ gbà mí. $3 million rèé o. Lè kada yaba. Ẹ̀rí ìtẹ́rí yẹn BBN ni. Ṣé rí kìtẹ́ lọ́wọ́ mi Pastor Kasala èmi kọ́ mo ní. Káwọn máa lò bóyá mo ní mọ́tò náà jọ nìbọn kó ṣe tèmi. Hòtẹ́ẹ̀lì mo ti rí mo jí ni. Pastor Kasala ogun fake life tí wẹ́ẹ́ bá yé mi jẹ ìgbà mi. Ẹ ṣàánú mi. Ẹ ní sùúrù. Ògo tó bá pé ni èèyàn kì í furu òwò bẹ́ẹ̀ lẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin lẹ ṣáà gbé mọ́tò yẹn débí. Rárá, àgọ́ ṣe mọ́tò mi ló wà ń ta Pastor Kasala. Kí lásán mo mú dénú jọ. Ẹ jọ̀ọ́ ẹni tó wá ní mọ́tò nǹkan. Ìmẹ̀ tó ní. Ẹ ti bà tiẹ̀ jẹ́. Ǹjẹ́ ẹ mọ wàhálà tẹ́ ẹ máa kó wọn sí àti akitiyan kún torí mọ́tò yẹn ṣí? Pastor Kasala mo rí lóòótẹ́ ni mo ní jí kí n fi wá búgà. À ń ṣe fake life. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ rí ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ máa ṣe lọ. Ṣé wàá lórí nǹkan lẹ̀ ẹ́ mọ̀ ọkọ tẹ́ ẹ bá ti fẹ́ lọ ṣe? Báyìí kọ́ ni ó máa rí lọ. Ẹ̀gbọ́n mi wà mí Alábí Pàṣọ ìlọmọ yànnà bìnrin kúlé. Ìlọmọ akẹ́bà jẹ́ o àṣà yìí. Pastor Kasala. Gbogbo ìṣòro tí a kò bí mi mọ́. Alábí Pàṣọ Jíbọ́lá. Àwọn ìṣòro tí a kò dá mọ́ mi. Ẹ ṣe mọ̀ bí mo ṣe kọ́ ilẹ̀ ṣe máa kọ́. Lórúkọ Jésù ni mo fọwọ́ sọ̀yà pé. Àǹtí mi, ẹ dẹ̀ ṣe BBL olówó kékeré. Ẹ dẹ̀ fi ìyà ìdí jẹra yín. BBL tẹ́ ẹ lọ ṣe ìdí kónkó báyìí ni àwọn ìdí bí àpò ẹ̀rọ bí ìdérí bíà. Ìdí tẹ́ lọ ṣe nìyẹn. Pastor Kasala ó lọ. Gbogbo ẹbí ẹ̀yin lọ fọwọ́ ṣèdí ńlá ńlá. Pastor Kasala ó lọ. Ẹ wá lọ ṣèdí kékeré. Fún ìdí tí ẹ ṣe mo bínú sí yín mo dẹ̀ dì sóònù yín. Ẹ lè ṣèdí gbàgbà àwọn ìdí àpò ńlá ńlá ẹ wá ṣèdí ẹ máa lọ. Mi ò lè gbàdúrà fún yín. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ìdí yẹn máa gbé yín débẹ̀. Kò lè gbé mi débi kankan. Ẹ máa lọ. Ẹ díjú yín. Ǹjẹ́ rí nǹkan kan? Ara máa pa ẹ́ dànù ni.